kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ̀wù fọ́nrán yìí. bí ọ̀rọ̀ yẹn gangan òun nìyá wọn kú sí torí pé ìyá wọn ń ronú. wọ́n ti ń pè ẹ́ wọn ló lọ dá ìrù aláǹgbá bí ló dá sílẹ̀ ìrù aláǹgbá ló dálẹ̀ because wàá ṣe ń wọ ẹ̀yìn o. ẹ mọ ti ṣe bẹbẹ ẹ ń tutù kùtù ẹ máa wí bẹ́ẹ̀ kiri Ìgbòho ti tún ṣe bẹbẹ ẹ ń tutù kùtù ẹ máa wí bẹ́ẹ̀ kiri mo ṣe. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ṣe ń lọ àti wípé mo ṣetán láti update yín ní àkókò yìí nípa ti bí nǹkan ṣe dé dúró nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ètò ààbò àti bí gbogbo ẹ̀ṣẹ̀ ń lọ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire. Ìbà Gani Adams a ní dákẹ́ láti máa pè yín ẹ pé àwọn ọmọ yín ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n dẹ́kun àwọn ìwà ìbàjẹ́ tí wọ́n hù yìí. ẹ̀yin náà gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ẹ kópa tiyín lórí ètò ààbò Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n fi yín jẹ olórí ogun generalismo kí ló wá dé tí ẹ ò ṣe ojúṣe yìí. ẹ fi olóyè Sunday Igboho sílẹ̀ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹ̀yin náà jáde ẹ ṣe tiyín ẹ̀yin vigilante ẹ ṣe tiyín àwọn Àmọ̀tẹ́kùn náà ẹ gbìyànjú ẹ̀yin náà ẹ ṣe tiyín ẹ má wo àgọ́ aláàgọ́ ṣiṣẹ́. I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. ẹ wo ọgbọ́n ọ̀rọ̀ kágbọ̀ afẹ́fẹ́ ní kó lọ a máa sọ tiwa ẹni bá gbọ́ kó gbọ́ ẹni ò bá sì gbọ́ kó má gbọ́ torí ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló jẹ́ mi lógún ọmọ ẹlẹ́ran wa ò gbọ́dọ̀ jẹgun ọmọ aláṣọ wa ò gbọ́dọ̀ wà kísà èyí mo tún ní kí n wá fi update yín o. ó mọ̀nà Germany láti lọ o wípé by force by fire pé I no do again citizen Germany ni wọ́n o wọ́n mọ̀nà Germany láti lọ páwọn wá sí Nàìjíríà mọ́ o wọ́n tún wá padà wá láti Germany nígbà tí wọ́n rest tán wípé àníṣe mo fẹ́ wá defend àwọn èèyàn mi ní nǹkan táwọn ọlọ́pàá ò rí ṣe tí sójà ò rí ṣe tí gbogbo wa mọ̀ Danjuma former general of the military ó sọ ó ní pé if you are still depending on the military ó ní you are whining yourself ó là ń tanra wa ni ó ní the military has collude with the bandits and the military cannot save you. Baba Sunday Igboho nígbà tó tún wá notice pé pìtìpìtì tó ti fẹ́ máa wọlé Yorùbá wọ́n tún wá fẹ́ máa jà fún wa lẹ́ni tó jẹ́ pé ó lè lọ sí Germany lẹ́ni tó jẹ́ pé ó yẹ kó ronú wípé orí ọ̀rọ̀ yìí ni ìyá mi máa kú sí ìyàwó mi ò máa gẹ̀ẹ́tì ara ẹ̀ gan mọ́ ìyàwó mi máa ronú inú àwọn ọmọ mi ò dùn lórí nǹkan tí mo witness lọ́jọ́ kìíní àná ibẹ̀ lẹ́yìn olórí burúkú kan lẹ́tí wọ́n ní fíìmù ni Baba Sunday Igboho ń yà ẹ̀rí kúrí yín ti burú. ó ga ọ ó kọ́ tẹ̀ ń pa abúlé rẹ̀ ó yà mí lẹ́nu Sunday ehoro àbí kí ló ti ń pè ẹ́ wọn ló lọ dá ìrù aláǹgbá àbí kí ló dá sílẹ̀ ìrù aláǹgbá ló dálẹ̀ because wàá ṣe ń wọ ẹ̀yìn wọ òun ṣe jagunjagun lẹ̀ Yorùbá o tó gbogbo ṣe bó ṣe ń káàkiri àwọn social media tó ń gbé ẹ tọkàn ń parọ́ wèrè fẹ́nibọ̀dì káàkiri nílùú wọn ọ̀dẹ̀ tí mọ̀rún yẹn tó yà wọn ọmọrún yẹn tó jẹ́ ṣó ti yé ó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní ìjọ́ wò lẹ bẹ̀rẹ̀ ìrù aláǹgbá àbí ìrù kílẹ̀ pé ìjọ́ wò lẹ dé ìjọ́ wò lẹ bẹ̀rẹ̀ ó fẹ́ fi ẹ̀yin ẹ fẹ́ fi wí àwa tá a jẹ́ pé yẹsà ti ń babọ̀ ìdọ́ǹtè kékeré kọ́ ó ti pẹ́ ó jura wọn lọ Sunday Igboho ó jura wọn lọ ó àti tàn ẹ́ tó bá bí dùgbò dágbé ẹ̀ ń wọnú gbóńsẹ̀ àìmọye nǹkan tá àti àṣìf àìmọye bá àṣẹ wọnú gbó tó àwọn àti dópìsì tó àwa ti wọnú gbó lóṣìṣẹ́ àti ṣe oríṣiríṣi mẹ́nìmẹ́ntì rẹ pé àwọn ti fèsì gan àwa ò kì í gbé fídíò à ń gbé sẹ́ẹ̀tì ká máa kámẹ́rà pé nǹkan tá àwọn òré o àti wọnú gbó fún kíni ó dẹ̀ ń ṣe security tó ń pẹ́ ẹni security ẹ̀ wá ń gbé ẹ̀ wá ń gbé lọ́wọ́ àwọn rè àwọn wà ní màálù kan màálù wà bẹ́ẹ̀ èèyàn wà bẹ́ẹ̀ kí ló ṣe yín sọkọ́ lè bọ̀ wípé jagunjagun ó kì í ṣe jagunjagun Sunday ó kéré sí òun ṣe jagunjagun àwa ti ń ṣiṣẹ́ pọ̀ ọjọ́ ti pẹ́ OPC làwa o agbára rẹ̀ wà ìjọyìn jami tẹ̀yìn èèyàn tó lómi nínú kò ń pariwo àgbà tó lómi nínú kò ń pariwo Sunday ariwo lásán ló kò ń pa mi ní parọ́ fún ẹ àwa ń ṣiṣẹ́ o àwa ò kàn wá gbé fídíò kan bá ṣe wáyé àjọṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá ni àjọṣiṣẹ́ pẹ̀lú sójà tó ti yé àjọṣiṣẹ́ 24/7 títí dé ní àjọjọ́ máa ń ṣiṣẹ́ 24/7 tó ti yé kò síbi tí a fẹ́ wọ̀ táà ní wọbẹ̀ a máa wọbẹ̀ tó ti yé ẹ wá bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri ẹ̀ ń wọgbó ẹ ti wá ń bì kan ìbò rìsáfù wọlé ló ń wọ̀ ibi tó wọ̀ lọ tó jẹ́ pé wọ́n fìbọn lé yín bẹ̀yẹn ni àwọn kékèké náà fìbọn lé ẹ Sunday ó kéré sí o àwa táwọn wò táwọn tó ń wò yìí jagunjagun gidi làwa gan àwọn tó bá rí wa tó ti bá ti rí mi sọ ma ti wò pé ẹni yìí jagunjagun ni àwa òun fọ́ndù ni àwa ò dé ń jáde tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lè sọ pé ẹrí wa gbogbo ṣe ń pariwo tó ń ṣe àwa ò jáde bẹ̀rù dà pé àti ṣetán pẹ̀lú yín because tó bá rí pé ta bá ń wò báyìí kó máa dàbí pé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kankan Sunday wo ẹ̀ẹ́jẹ́ anything o ló ti yé. mo kàn tún jókòó mo kàn tún rò wípé ẹ gbà mí
orí ọ̀rọ̀ yìí máa ní ìyá bàbá Sunday Igboho kú sí níbi tí ìyá yẹn ti ń ronú kọ́lọ́ fọ̀run rẹ̀ kẹ́yà. Onípìtìpìtì lẹ́yìn Yorùbá o, imagine that rubbish. Ẹ wá ń join àwọn Fúlàní láti máa bá wọn sọ wípé fíìmù ni bàbá Sunday Igboho ń yà. Ó ní máa kan lórí social media yìí, most especially this TikTok, máa yẹn ní irun gbọ̀n báyìí, máa yẹn máa ń sọ̀rọ̀ lọ́gbọ́n tẹ́lẹ̀. Imagine ìwọ náà wá join wọn láti máa ní wípé fíìmù bàbá Sunday Igboho ń yà Portable. Ìwọ náà sọ Portable yẹn ò tiẹ̀ yà mí lẹ́nu torí mo mọ̀ pọ́pọ́ lọ tiẹ̀ máa ń lọ, kò sọ̀rọ̀ ọlọ́gbọ́n rí. Onípìtìpìtì ẹ̀dá kan ni. Ìgbà míì tí ń bá ráwọn èèyàn tán kán máa láwọn fẹ́ lọ ya content ní Odógúnbà, tán máa ní pé wọ́n débẹ̀ Portable wà náà wọ́n máa níṣẹ́ ẹja wèrè ni lẹ́ni tẹ́ ẹ mọ̀ wípé kò gbádùn tẹ́lẹ̀, ìwọ náà wà ló fẹ́ lọ ya content ńbẹ̀. So tí Portable bá padà nà wọ́n nàkúnà kò kí ń yà mí lẹ́nu. Imagine ẹ wá ní bàbá Sunday Igboho ń ya fíìmù wèrè Portable. Ó rí fídíò bíi tí bàbá Sunday Igboho ti sọ wípé òun rẹ́dì láti lọ deliver àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, wípé Ọ̀yọ́ state governor ni wọ́n ti pè àwọn láti fún àwọn ní order, wọ́n láwọn rẹ́dì. Yes sir. Ọ̀tọ̀ ni wípé ká máa bẹ̀yàn pé kò jọ kó wá wá ṣe, ọ̀tọ̀ tún ni pé kó sọ pé òun rẹ́dì. Kẹ́yìn èèyàn máa mọ nǹkan tẹ́ ń sọ o, kẹ́ máa mọ nǹkan tẹ́ ń sọ. Mo ń sọ fún yín, mo ní ọ̀rọ̀ bàbá Sunday Igboho ó yàtọ̀ sí story tán sọ fún òyàn. Àwárí níbi tán ti ń perform, we know that this man is capable. Ẹ̀yin tẹ́ bá gbé Mọdákẹ́kẹ́ àti Ìbàdàn, you don't need to sọ. Ìwọ tán bá bí ní àrán tó ẹ̀ṣẹ̀ bí níbi àbí 2006, ẹ̀yin Gen Z. Bọ̀ ìwọ́n tó ti wà ń bàdàn láti bí àbí 1990. Bàbá sọ wípé o mọ capacity bàbá Sunday Igboho ṣá. Ṣó ní pìtìpìtì ni yín ni? Ṣé mọ̀ kẹ́tẹ́ ẹ̀ sọ ṣá? Ṣẹ́ríkì Fúlàní gangan ó tún wá ń sọ nígbà tí BBC interview ẹ̀ tó yẹ kí gbogbo yín tún lọ gbọ́. Ó ń sọ wípé òun máa ń bẹ̀rù tóun bá gbúrò bàbá Sunday Igboho wípé ó ní ìgbẹ́ máa ń gbọ̀n òun gan. Olọ́jọ́ kìíní àná gbà tó ń gbọ́ pé wọ́n lọ sí Ogun State, ó ní ìṣẹ̀lẹ̀ ẹ̀rù ń bà òun. Ìwọ tó o bá fẹ́ mọ nǹkan tí Ṣẹ́ríkì gangan sọ lórí ọ̀rọ̀ yẹn, Fúlàní ni o. Tó bá fẹ́ mọ̀ kàn search ní TikTok pé kí ni Ṣẹ́ríkì gangan sọ lórí ọ̀rọ̀ bàbá Sunday Igboho, kó gbọ́ pìtìpìtì tó rò kalẹ̀. Ó lóun ẹ̀rù máa ń bà òun ni tó bá gbọ́ pé Sunday Igboho ń bọ̀. Ṣẹ̀rá àwọn Fúlàní wèrè yẹn tí wọ́n ń make fídíò tó ń sọ̀rọ̀ sí Sunday Igboho. Wòmí ẹ̀yìn ẹ̀kan bu wá wèrè, ẹ wù wá síwín, ẹ wù wá pìtìpìtì. Kẹ wá mọ nǹkan tó máa padà gbẹ̀yìn ọ̀rọ̀ yín. Ẹ̀yin Yorùbá, it's better you are warned. Kẹ stop láti máa join àwọn oníwèrè kan láti máa sọ pé bàbá Sunday Igboho ń ṣe fíìmù ni. It is better you all stop. Ẹ má máa wà síwín mọ́. Kí ló dé wọ́n gbé Yorùbá ṣépè ni? Pé kẹ́ni wọ́n máa kó ṣàgbé wa ṣépè ni, ṣàgbé wa rè ni. Ẹ mọ́ ti ṣe bẹbẹ ẹ ń tutù kútu ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Ìgbòho ti tún ṣe bẹbẹ ẹ ń tutù kútu ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Mo ṣe lọ ṣe prógrámù lórí àpáta bí mo ṣe ń sọ̀kalẹ̀ bọ̀ ní ìròyìn ayọ̀ ló tún wọlé tọ̀ mí gbọ́. Ìgbòho ó ṣe Ọlọ́run ò bójú rẹ̀ jẹ́ kò fọ ọ̀rọ̀ ẹ sáwọn ọ̀tá ẹ lẹ́nu. Gani How Market, Dáúdà àsìkò láyé How Market, Adémúyíwá tọ̀nàdé tí ò ní tọ̀nàdé How Market. Drama ló ṣe, kọ́ńtẹ́ẹ̀tì ló ṣe, fíìmù ló ṣe, ó wá ti part 1, ó wá ti part 2, ó wá ti part 3, ó wá ti part 4. Ìgbòho yẹ olóṣèlú ni, olóṣèlú ló ń lò, content creator ni, entertainer ni, ayé yín ti run, Olúwa ti dójú tì yín. Ta ló wà ń bẹ̀ kojú ọkọ̀ fún mi ní kóòkì? Kó jẹ́ kí n tún bá yẹ mi sìgá ní mu kóòkì. Ẹ jẹ́ kí n lọ mu. Ẹ mọ́ bí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí n máa mu kóòkì. Ìyẹn mọ́ bí àwọn ni. I don't know how to smoke alcohol. Ó jẹ́ Olúwa, ó báyé wà jẹ́. Ó bọ̀rọ̀ wá bá sígà ní ìlẹ́nu. Ẹ mọ̀ ṣubú ni. A ní ilẹ̀ Yorùbá ti mọ́, ó dé láti gbẹ̀sọ́ ara ẹ̀. A máa mú yín ni. Ó ti tù. Ayé yìí ti rú. Ẹ mọ̀ lé ẹ̀ ní bá. Alẹ́ mọ̀ lé ẹ̀ ní basẹ̀ ìran Yorùbá, ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí gbógun tì yín. Mrs. Gani, Ige, Adubi, Abiodun, Adamu, ayé ti bẹ̀rẹ̀ sí dààmú àtàwọn tó tẹ̀lé lẹ́yìn. Àtàwọn àgbà òfò tó ń jáde síta. Tó ń gbá Yorùbá bí ẹni gbá bọ́ọ̀lù, aláṣírí yìí ti bẹ̀rẹ̀ sí tú. Ìgbòho ṣe bẹbẹ, wọ́n tutù kútu, ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Ọmọdé yẹn mọ́ ṣe bẹbẹ, wọ́n tutù kútu, ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Lẹ́nu ìgbà tó dé yìí, ó ti ṣe àwọn content drama tí ọmọ Yorùbá kó jẹ. Ó kọ́kọ́ ṣe 2 hours, ó tún ṣe another one, ó tún wá gbé mi ìjáde síta, ayé ń gbọ́n mu, ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Ẹ lè rí kan ṣe. Àní kò sáyè fún ìjẹkújẹ mọ́ nílẹ̀ Yorùbá. Ìgbòho ti tún dábìrà o. The irú ẹkùn as dábìrà. Oh God.
òyìnbó yẹn ti fẹ́ máa wá òyìnbó yẹn ti fẹ́ máa the English want to be crabbing me a máa fàyè yín ẹ ṣẹlẹ̀ yà lórí social media ẹgbẹ́ yìí ni ẹ wo àwọn rèé the killer and the warrior àwọn lára àwọn 50 tí àwọn Fúlàní kidnap ní Ìgbòho àwọn rèé wọ́n ti lọ gbà wọ́n lẹ̀ ṣẹ́rí pẹ̀lú ọmọ ọdún méjì bí mo ṣe ń sọ̀kalẹ̀ bọ̀ lórí àpáta ọ̀run rẹ̀ brọ́dà mi yẹn ni mo dédé rí gbà wò pé a team of feet out lead by ẹ̀jẹ̀ dárúkọ wọn ASP Ajegoke Amos and his team in conjunction with Chief Sunday Chief Adeyemo Sunday Ike no Chief Igboho Osha Sunday Forest located at Bode Sabu in Kwara State for 1st of July 2026. Yesterday on the 3rd, but I'm watching the English like a Canadian. Oh God. Òyìnbó Amẹ́ríkà ló ń gún mi ọmọbìnrin ìyá mi bọ́dà mi Abraham Ayọ̀túndé ayọ̀ lámà ayọ̀. Yesterday 3rd of July we make a call to the kidnapper that they should come for ransom. Immediately they cite all the exchange us with fire. Some of them escape with bullet, one back to the forest. So we decide to enter the forest. Luckily for us, we heard a first shout for help and we located exactly where the noise came from and we got there. They keep defeating and our 2-year son with recruit defeating and their son now in Igboho General Hospital receive the treatment. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. 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 Ìmátẹ́wọ́ kó Sunday Igboho. Ṣé ẹ mọ ìkan nínú àwọn bàbá wa tó sọ bẹ́ẹ̀? Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ẹni bá mọ bàbá wa tó sọ bẹ́ẹ̀. Pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho kó nítorí kó jáde síta. Màá fún mi lẹ́bùn àwọn kí n fún lẹ́bùn ẹni bá ti mọ̀ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Àmúlò pẹ́ fẹ́ dáhùn ni òyìnbó yìí ti pọ̀ jù bàbá Èkìtì àtọ̀run wa ní èmi tí mo yìnbó ti tèmi wa mo sọ fún yín I went to the University of Tailoring òyìnbó ti tèmi àtọ̀run ni if you want to learn how to throw English owó ti tèmi ò gara ẹni bá ti mọ nínú kan nínú àwọn bàbá wa tó sọ pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho kó dárúkọ kábíyèsí ọ̀hún olódodo a máa gba yìí ni olódodo pé ìyá mi ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ní kún kékeré màmí ẹ ní sọmọnù a ní bọ́ sọnù lọ́wọ́ yìí ìyá mi Esther Adétóun Ewétúgà JP àwọn ní Ọọ̀ni of Ifẹ̀ ṣé Ọọ̀ni kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ló sọ bẹ́ẹ̀ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho àwọn méjì ti jẹ mí lówó bẹ́ẹ̀ Abraham Ayọ̀túndé kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ògúnkànmí Ṣẹ́gun Ọọ̀ni of Ifẹ̀ ok ẹ̀yin méjì ti jẹ mí gbèsè Adénobu Kúnlé àwọn náà ní Ọ̀nìrìṣà bàbá Ọ̀nìrìṣà bàbá màmá mi owó gbèsè tẹ̀tẹ̀ máa tọ́ ti pọ̀ màmá mi ní Ọ̀nìrìṣà ni ẹ̀yin náà ti jẹ mí lówó ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ta ló sọ bẹ́ẹ̀ kẹ́ bá lọ́kìjì bàbá bá jí. Sunday Igboho ti wà nínú gbọ́ láti on the 1st July ẹ lè ṣe ń jẹ ẹ ti sọ pé bàbá Ọ̀nìrìṣà ẹ tún jẹ́ máa yé wọn mú kókì díẹ̀ àìmọ́ mi mutí ayé Gani ni mò ń sẹ́ ayé àwọn ọmọ tápà tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ Ọ̀nìrìṣà ni o bàbá mi Rabiu Yusuf ẹ̀yin náà ti jẹ mí lówó gbogbo Ọ̀jájá ni o Adérọ̀gbà Sulaiman Adéníyì ẹ ti jẹ mí lówó gbogbo ẹ̀yin tí a bá ti ń dárúkọ bàbá Ọ̀nìrìṣà ìkànnú àwọn bàbá wa ni nígbà tó máa porúkọ Sunday ó ní ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho àwọn ọba tó wà bẹ́ẹ̀ máa lé ní ṣé kébìnà kò ní 5 million kò dáa tí máa kò ní 5 million mo ti fi ìwà ìjọba nínú yẹn o máa lé 200 wọ́n dẹ̀ dìde wọ́n wá pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ̀yin náà ní Ọ̀nìrìṣà ẹ ti jẹ́ ó yá ẹ máa owó mi ní kẹ́mọ́ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Sunday Igboho wọ Kwara State news yẹn ṣe jáde síta ni ẹ jẹ́ kó jáde síta kan ní content ló ń ṣe ẹ jẹ́ kó jáde síta kan ní fíìmù ló ń ṣe it was Ọ̀nìrìṣà Àdìgún Dámiláre Sunday ẹ̀yin náà ti jẹ mí lówó ẹ ti jẹ mí lówó òòrè òun ṣẹ́rí this we call warrior the number 4 this is the killer koko the second command àwọn ṣẹ́rí picture àwọn méjèèjì náà dúró gẹ́gẹ́ bí ìbànújẹ́ fún Gani
àwọn ọmọ yìí ní pé ọmọ ọkọ làwọn ò lè máa fi ìran Yorùbá gbowó ṣẹ́rí dìkìlà mọ́rìnsà ọ̀gá warrior mọ́rìnsà ṣẹ́gbọ́ ṣẹ́rí wọn obìnrin tọ́lẹ̀ skul núgbó nẹ̀rí o obìnrin tọ́lẹ̀ skul núgbó. ẹ jẹ́ kí n mọ̀ sí ayé Gani sọ̀nà fún ó jura wọn lọ Ìgbòho jù wọn lọ ọmọ ọdún méjì tọ́gbẹ́ òrè ṣẹ́rí ọmọ ọdún méjì nìyẹn o ọmọ ọdún méjì nìyẹn o another movie ó jura wọn lọ Ìgbòho jù wọn lọ jura wọn lọ mo ní ìkan nínú àwọn bàbá wa sọ pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹni bá ti mọ kábíyèsí yẹ ṣẹ́rí àwọn èèyàn wa tó wà ní igbó ní Ògbómọ̀ṣọ́ Ṣèyí Mákindé ní kẹ́ ẹ jẹ́ ká bẹ̀ẹ́ kó má fàyè àwọn ọmọ wa ọjọ́ ọ̀la play politics ṣẹ́rí báyìí orú obìnrin yóò lè gbàgbé Sunday Ìgbòho láíláí fíìmù tó dùn ni wọ́n lọ ní 2 hours irọ́ ló ń pa wọ́n dẹ̀ ní nígbà táwọn èèyàn sọ pé olúwa ó ṣeun o Sunday Ìgbòho kó àṣeyọrí ó ṣeun o wọ́n ní irọ́ ló ń pa wọ́n ní àwọn tó rescue àrí wọn àwọn obìnrin lẹ̀ ń wò lọ́wọ́ yìí o ṣé bíìmù náà tún ṣe ṣé bíìmù ni irú ẹkùn ó dé irú ẹkùn ìjayà fún Gani Mrs. Gani Adams ó dé ẹ ti dá mi lóhùn o ta ló sọ wípé ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ ẹ̀fẹ́ sọ gbèsè tẹ́ ẹ jẹ mí ni bíbí ọmọ mo ti sọ fún mo sọ tí àná ni mo sọ àbí ìjẹta ìjọ tí n bá ti lọ lé ọ̀dọ̀ wọn kọ̀mpútà aṣọ 3 ni máa kó mo fẹ́ fi jó oògùn òkìkí ẹni kúre ó ṣe bí mo ní bàbá mi Adébáyọ̀ Michael oníyẹ̀lú ẹ̀yin náà ti jẹ mí lówó ẹ jẹ mí lówó onírìṣà ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho bàbá mi kan tiẹ̀ sọ pé oyè tán náà fẹ́ fún Sunday Ìgbòho ní palace bàbá wa onírìṣà yẹn kọ́ mo ní ẹni sùúrù ń tọ́ ọmọ bá ṣe lẹ́mọ̀ àmọ̀ they will not see this wọ́n lè rí ojú inú wọn ti fọ́tò dé kan wọ́n ti kíkí bọ́ onírìṣà ni bàbá mi Abraham owó yìí ti pọ̀ ẹ pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹ bá mi pàtẹ́wọ́ fún Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ fún ìlú ẹkùn ẹ bá ti dárúkọ olóyè sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ bá mi kọ ìlú ẹkùn sí abẹ́ kò ṣeé fi lọ́mọdé lọ́wọ́ Gani market ẹ̀yin ajá Gani ẹ̀yin ẹrú Gani ẹ̀yin ọmọ àtọ́rìnwá Gani ẹ̀yin ọmọ ìlú tí Gani ti sọ dédé rìn how market another film ti tún jáde again ṣe Sunday ó wà níbà ìtọ́kọ̀ onímọ̀ kọ́ àgbàdà tó tún gbé àwọn ọmọ yẹn dání mo sáré pé ìjẹ́ni mò ń pe olóyè májàsọ́lá tí mi ìbá gbóhùn ẹ̀ ní èdè á dàbí pé òtútù mú mi lára ni ikú bàbá Èkìtì máa pè padà kò pè padà kí ló ń ṣẹlẹ̀ mo tún text message ṣàlàyé lẹ́wà ọwọ́ alẹ́ ló wá sóun pé àlàbẹ́ lẹ́wà bàbá Èkìtì máa pè padà ó ní a team of FID and Iru Ekun team mo jẹ́ understand in that English a team of FID ṣe mo kẹ́kọ̀ọ́ àti sọ wípé alọ́kọ́ Sunday Ìgbòho lógún jà àwọn wèrè tí ò jagun rí tí fi Yorùbá lu jìbìtì kiri àwọn FID well-trained officers that they know the right time to shoot gun with a team of IRT that is Iru Ekun team lead by ASP Adegoke Amos tọ́bádàlá ìrànà pa ọlọ́pàá ti dìbọn kẹ̀ commissioner of police Ọ̀yọ́ state come out and debunk this one ká máa fà yí àwọn ọmọ ọlọ́mọ pé politics chairman oríire local government inú Ògbómọ̀ṣọ́ come out and debunk this one ní kúrẹ́ papọ̀ ẹ̀yin ọ̀gá tẹ̀síwájú ilẹ̀ Yorùbá ASP Adegoke Amos ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ má tẹ́wọ́ kó ASP Adegoke Amos and his team in conjunction ẹ máa wo bí mo ṣe pé conjunction yẹn ẹ mọ̀ pé kì í ṣe ti Yorùbá mo fi ń pè o ẹ rí pé àwọn mi ti fẹ́ máa lọ bí ti America in conjunction with Chief Adéyẹmọ Sunday aka Ìgbòho Òṣàs mi ò ṣe tilẹ̀ mọ́ jìbìjìbìjìbìjìbì púẹ̀ lórí Gani eléri ibú àbúrò lòsì summon a forest locate at ayé Gani ni mo fi mú kóòkì ẹ má wọrí kóòkì eléyìí ò lè ṣe mí ní kankan ayé àwọn OPC ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀dàlẹ̀ people's confusion àwọn àgbà Yorùbá kan ti ní ká má pè wọ́n ní OPC mọ́ ká má pè wọ́n ní Oòduà people's congress mọ́ Oòduà pátá ti ń pè wọ́n ní Oòduà à ń pè wọ́n mọ́ ara wa ní ọ̀dàlẹ̀ people's confusion tẹ́ bá tí wọ́n kúrúkọ mẹ́ta lè fún wọn tó máa bá OPC títí wọ́n mú ẹ máa kọ́ta yẹyẹ bomb bastard
in conjunction ẹ máa wò pé àwọn mi ti fẹ́ máa lọ o nígbà tí mi ò ṣe ìyá mi Yorùbá wuyì alóhùn aláwọn títóbi in conjunction with Chief Adeyemo Sunday, popularly known as Igboho Oòṣà, summoned a forest located at Bode Sadu Shemogba, Baba Canada, òyìnbó ipò adára fún yín, Amẹ́ríkà ń rún lára mi ni. You man, we wanna fuck Ghanese out of our land. Ghanese is a bastard, it's a flesh man, it's a 419. We will not allow him to 419 the Yoruba anymore. Amẹ́ríkà ń rún lára mi, ẹ kàn dédé máa gbọ́ pé bàbá Èkìtì ti fò ní. Mo ti lọ lójú àlá, but mo mọ̀ pé mo máa lọ lójú ayé. Yeah, man. Bode Sadu. Ẹ̀yin ọmọ Kwara ti ń gbà pé dáadáa mọ́ bínú o. In Kwara State, from first, only People's Congress. Bàbá mi àbọ̀dọ̀ nínú àti títẹ̀ wá. First, nígbà tí gbogbo wa kíra wa pé happy new month. Sunday Igboho àtàwọn tíìmù ẹ̀. Àti ọ̀gá ASP, Ajé Gòkè Amos, ojúlówó ọmọ ọkọ̀ kóòtù òjíire. Tó jẹ́ gbogbo tó bá dáwọ́lé a máa yọrí sí rere ni. Tí àwọn ọmọdé ò ní mọ̀ọ́sì, wọ́n wà núgbó. On the 1st, tán kíra wa happy new month. Àwọn èèyàn wa ká wọ́n mórí wọnú igbó lọ. Kán bá lè gbẹ̀mí ọmọ kóòtù òjíire la. Àwọn wèrè káwájú ló ta wá ní na fake. No, Bode Sadu, okay, ẹ ṣé bàbá mi. OPC ẹgbẹ́ olóògógóró ẹ ṣé tí ń gbégi òró kiri. So, 1st of the July, yesterday, 3rd. I want to go on the 1st of July. Yesterday was 3rd. Yes, it is not yes, it's 3rd of July. We make a call to the kidnappers that they should come for ransom. Immediately they sight us, they exchange us with fire. Some of them escape with bullet wound back to the forest. So we decide to enter the forest. We decide. But tí mo sọ nígbà tí network ṣe bàbá mo ní táwọn ọ̀gá mi máa ń dì pẹ̀lú kidnapper nínú igbó èmi náà dì pẹ̀lú ẹ̀fọn nínú ilé nígbà tí mi ò ṣe kà ní Ọlọ́run má ṣe mí ní ọdẹ apẹ̀fọn. Oh my God, ayé yín máa rún mọ́ wa lọ́wọ́ ni ọdún ẹ̀san rèé. Mo ní tó bá ṣe rere ó máa gba rere, mo ní tó bá ṣe wèrè ó possible kó fi wèrè gbá, kì í ṣe kó fi ó máa fi wèrè gbá. Ajíbọ́lá wà sí ọmọ ìrankíran ó máa ṣe o, àwọn ọmọ Gani rè o, ṣẹ́rí Ajíbọ́lá tó jíbòṣì ẹ̀rí wọ́n dáṣọ funfun náà fún ẹ lè rí eléyìí debunk. Wọ́n ní àwọn wá decide to follow them to the forest. Tó bá jẹ́ Gani ni á padà kò tí ẹ̀ ní gbóòórùn bẹ̀. Ó gbọ́n ibi tí ò ti ní rí kíní kọ́ ọlọ́jọ́ festival ayé máa bá ń bẹ̀ Òkun festival Ọya festival àti ń pariwo pé gbogbo ẹ̀yin tó ń bá yín tijú bọ òòṣà tẹ́ ń bọ́ ń lé yín ó ń bá yín fún ní èèwọ̀ jẹ ni kẹ́ ẹ lè dànù bí ìwèrè. Lára ọmọ ẹ̀wà mi báyìí Ajíbòṣì Wàsíù àwọn akọni ọmọ Yorùbá pé we decide to follow them. We enter the forest. Luckily for us, we hear they pay us. As if they sweet us, he they pepper them. As if they sweet us, he they pay them. Ajíbọ́lá Wàsíù, as if they pay you, he they sweet us. As if they pay you, he they sweet it all. We decided to enter the forest with them. Wọ́n ní bí àwọn ṣe wọnú igbó pẹ̀lú wọn wọ́n wá gbóhùn kan tó ń sọ wípé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ o ohun táwọn ń gbọ́ yà wọ́n wá korí síbẹ̀. Ìgbà tó máa débẹ̀ wọ́n bá ìyá kan pẹ̀lú ọmọ tó ti jí gbé níbi tó sọ wọ́n mọ́lẹ̀ sí. Wọ́n wá ní ọmọ yẹn àti ìyá ẹ ti wà ní general hospital ní Ìgbòho now fún treatment. Ó ló jẹ́ kí n mú àwọn picture wá òrè ayé yìí ti rún, ayé yìí ti ṣe kíni ó ti rún. Mo sì ń béèrè ìbéèrè kan mo ní lára àwọn bàbá wa ní ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ ẹ ti dá mi lóhùn. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Igboho ti tún lọ gba obìnrin kan àtọmọ ọdún méjì lẹ̀ nínú igbó ní Bode Ìsádú. Èwo lẹ̀ ní í ṣe another movie ti tún jáde again. Produced director art by Chief Sunday Adéyẹmọ Igboho Oòṣà ojúlówó ọmọ kóòtù òjíire. Ẹ fẹ́ máa fi wí ọmọ tápà ni? Ṣé ẹ fẹ́ máa fi wí ọmọ tápà ni? Ìkànnì mọ̀ ìsọ́ láàárọ̀ yìí tí mo ń pè tán pè sórí prógámù yẹn
pé kí n mọ̀ dá lóhùn bàbá ẹ o bàbá ẹ máa ń jí ewúrẹ́ lóde òmu ni ẹ mọ̀ pé ẹni bá ti Èkìtì máa ní ẹni tó jalè lẹ́ẹ̀kan tó tún dàrán borí dàrán borí dàrán bora dàrán bora dàrán bolẹ̀ pẹpẹ aṣọ olè ló dà bora o wọ́n máa kọ́ ẹ má bolè ṣẹgbẹ́ tí mo ní àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ tó lè bá bí olè ní ọyàn èyí tí Gani fi ìran Yorùbá jalè ó tó gẹ́ ṣé ẹni kò jalè àfihàn jẹ oyè aṣọ́bodè kógun ọmọ wọ̀lú Ọ̀yọ́ ogun wọ̀lú Ọ̀yọ́ ṣe ní fìyàn dóye káàkiri a máa wọ agbádá kúkú káàkiri pẹ̀lú igi òró lọ́wọ́ ọmọ tó dẹ̀ ọmọ ọkọ tó dẹ̀ tún jáde síta pé olójú òní ladúlẹ̀ kíta lùbọ̀ ó kò wọ́ ẹ wá ló ń ṣe fíìmù ni àti wo 2 hours tán. another one ló tún jáde lẹ́nìí ìyá àtọmọ ọdún méjì sẹ́lẹ̀ ìgbà wọn lẹ̀ nínú igbó àfi ká pé fíìmù yẹn ní igbó ibodè ìsádú táìtù ẹ̀ nìyẹn Sunday Igboho àti igbó ibodè ìsádú èwo lẹ́rí ṣe nú ẹ o ẹ bá mi pàtẹ́wọ́ fún Sunday Igboho mo ti ń sọ náà ẹni máa ma kábíyèsí sọ pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ó yàtọ̀ síra wọn ọmọ tí ń kó lé bàbá ẹ jọ kí lé bàbá ọmọ tù ó yàtọ̀ sí akótiléta àtọ̀húnrìn ìwà yàtọ̀ sí ọmọ oní nǹkan mo ti pẹ́ tí mo ti máa ń sọ pé ìlòkulò là ń lo aṣọ tẹ́nìyàn bá tọrọ ohun tí ó ṣe tèèyàn owó tí ó ṣe tèèyàn ìlòkulò lèèyàn máa ń ná ìlòkulò ní ràì ó yàtọ̀ síra wọn Ìgbòho ti ṣe bẹ́bẹ́ hello yóò jáde alábíà ni ó jáde Ìgbòho ti gba àwọn kanlẹ̀ ní Kwara State máa pẹ́ padà mo wà lórí program ní ẹ máa sọ káàkiri bóde ìsáádú ẹ ṣe tẹ kọ̀rẹ́tì mi èmi náà ti pẹ̀ fún o mo pẹ̀ fún ọ̀gá mi mú kidnapper nùgbó èmi pẹ̀ fún nulẹ̀ àjọ pàkankan náà ni wọ́n ní Gani ó sáré ju rélùwé lọ tó bá gbọ́ fù ayíyádànù yẹ̀yẹ́ alọ́mọ ní nǹkan yàtọ̀ ó yàtọ̀ sí ọmọ àtọ̀húnrìn wa ẹmọ Yorùbá let us correct ourselves káyé fi àjòjì sọ ilé mọ́ ó máa dalérú aban tó dájẹ́ ni ẹ fi ti Gani kọ́gbọ́n ìran núpé ìran tápà ìran Fúlàní ni ẹ fi ti Gani kọ́gbọ́n ló fi ń tẹ̀lé Yorùbá bàṣubàṣu tó sọ wípé Yorùbá máa ń tàn yàn pa ni Yorùbá máa yàn pa ṣé wọ́n ní ká máa tan àwọn alágbára ilẹ̀ Yorùbá pa ni who call you alágbáras who call you the alágbáras wèrè fẹ́ jáde síta mo dẹ̀ kọ́ níyẹn fún yín mo kọ́kọ́ kọ̀ yín lọ mo ń fà yín létí bẹ́ẹ̀ lẹ́ ń gbé tí ọ̀n lọ́wọ́ mi pé kókó jábẹ́lẹ̀ kálukú ló mi ṣe títí ilẹ̀ ìfẹ́ ẹ̀ ṣe ti yín kẹ́jẹ́ kí Sunday Igboho ṣe títí ẹ̀ ṣùgbọ́n orí ibùsọ̀ ẹ̀ máa ṣe kò jẹ́ kẹ́ ẹ gbọ́ Sunday Igboho ta ló kọ́ lókun jíjà Sunday Igboho ńgbà wo ló dé Sunday Igboho olóṣèlú ni kí ni ìwọ wá lọ adé ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ló wá lọ sọ́dọ̀ Jonathan kí Jonathan tó gbé lọ sọ́dọ̀ ńgbà tó dọ̀dọ̀ Jonathan tó gba aṣẹ́ lọ́wọ́ Jonathan ló sọ fún Jonathan pé òun fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí bàbá Abíọ́lá fi lẹ̀ Jonathan ó wá pé bàbá owó ló fẹjúmọ́ bàbá wa lójú ẹni tí ó lè dápẹ́ èkúté ilé tí tó lóun Ààrẹ Ọ̀nà Kakanfò fẹ́ máa ṣọ́ ibodè Ọ̀yọ́ àwa ni òun ni olórí jagunjagun gbogbo ilẹ̀ Yorùbá káfàtà ara ló máa pawọ́ àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn ẹ̀ ní kúrẹ́ ẹ̀yin olè ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọmọ àlè ẹ̀yin tó tẹ́tẹ́ kó bá lè yá kó yá ni bó bá lè bàjẹ́ kó bàjẹ́ 5 years ní Sunday Igboho òfin sí ilé agbádálẹ̀ ń wọ̀ káàkiri tá a ṣe patí òun ṣe bẹ́ẹ̀dẹ̀ ilẹ̀ Yorùbá ń bàjẹ́ lọ́wọ́ ó dẹ̀ ń gbàgbádá bẹ́ẹ̀dẹ̀ kiri ó ń gbàgbádá bẹ́ẹ̀dẹ̀ ó ń gbé kiri ó ń ṣe làwùlàwù kiri òṣì àwọn òpònú kan náà máa tẹ̀lé yìí di Ààrẹ Ọ̀nà Kakanfò di 50 Ààrẹ Ọ̀nà Kakanfò as type for Yorùbá rẹ̀ ẹ máa pasán ayé ni gbogbo ẹ̀yin ẹ máa pasán ayé ni ẹ̀yin all the member of ọ̀dàlẹ̀ People's Congress tẹ́gbẹ̀rẹ̀ ayé ní OPC Gani òfòlómi ẹ̀fọ́ ṣòkòlẹ́ máa ṣe gbẹ̀yìn òfòlẹ́ máa ṣe gbẹ̀yìn Sunday ẹ̀ tó wá dìbò kélé yo kẹ́ni irọ́ ni he mentioned the name ASP you know the meaning of ASP Assistant Superintendent of Police oh God òyìnbó ń gùn mí oh my God ṣé Gani ló yẹ kí n máa fọ òyìnbó lù
ẹ̀yin ọmọ Yorùbá bá mi ṣàdúrà fún Ajéwọlé Gòkè ASP Ajéwọlé Gòkè Amos ó sì ṣe ọmọ ọkọ ó sì ṣe ọmọ kíni ọmọ ọkọ pé ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́ ká tuntun pẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu that give us opportunity nígbà tí ó kà pé bàbá Bọ́lá Ahmed Tinubu ni ó ti ń sọ̀sẹ̀ lú ni tí Ìgbòho bá sọ̀rọ̀ ń da ara ẹ̀ ṣé olú àǹfààní tá ń jẹ ìrú ẹ̀mí tó ń dòlà ṣé wọ́n máa rí dòlà ẹ̀yin wèrè tí Sunday Ìgbòho bá sọ̀pọ̀ ti bàbá Bọ́lá Ahmed Tinubu kí ni ìwọ́dé wá dọ̀dọ̀ Jonathan 2023 lára àwọn OPC tó pé ti pé àwa pé òdìdí sọ fún pé wọn gbọdọ̀ ṣiṣẹ́ pẹ̀lú Tinubu Peter Obi nìkan ṣiṣẹ́ fún àwọn ọmọ Ìgbò dẹ̀ sọ wípé if Obi wọlé president it will be easy for them to take over Lagos State kẹ́ lè mọ̀ kẹ́yìn ará Èkó lè mọ̀ pé Akótilétà ní Gani Màgódò yẹ ilé kúrò ẹjẹ́ á lè padà ti tápà àwọn arígídí ti kọ́ wọ́n ní kì í ṣe ọmọ àkókò ẹjẹ́ á lè padà sí orísun bàbá ẹ̀ ní tápà ẹsẹ̀ ní ìran ẹbí wọ̀ náà bẹ̀rẹ̀ wọlé Yorùbá èmi ní kọ̀mọ́dà Agége èmi ní kọ̀mọ́dà Ètì tẹ́wọ̀n gbọ́dọ̀ máa lọ pé èmi ní kọ̀mọ́dà Agége under the leadership of OPC Ìbà Gani Adams èmi ní kọ̀mọ́dà Àgùdà èmi ní kọ̀mọ́dà Ojúbánirẹ́ èmi ní kọ̀mọ́dà Ojúẹlẹ́gbà iná dàbí 15 Ààrẹ Ọ̀nà Kakanfò èmi ní kọ̀mọ́dà Agége èmi ní kọ̀mọ́dà Òṣòdì èmi ní kọ̀mọ́dà Island èmi ní kọ̀mọ́dà Ẹ̀gbá èmi ní kọ̀mọ́dà gbogbo ẹ̀ èmi ní kọ̀mọ́dà under the leadership of Ààrẹ Ọ̀nà Kakanfò the 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá gbogbo wọn jábàgì lábẹ́ bíríìjì ní lẹ́kọ̀ọ́ ni that is why they are working against the Yorùbá race. mi ti lórí ọ̀gá àti kí n máa ṣètò ká máa dá sí ṣe gbọ́ mi ò dẹ̀ fẹ́ jáde síta pé mo ní ìdìbà Májàsọ́lá máa ń báṣẹ́ rẹ lọ iṣẹ́ rẹ máa ń ta lẹ́nu púpọ̀ Ìgbòho Òòṣà máa ń báṣẹ́ rẹ lọ fíìmù rẹ máa ń gbajúmọ̀ o Ìgbòho Òòṣà máa ń báṣẹ́ rẹ lọ Alágbàdo Òde máa ń báṣẹ́ rẹ lọ. gbogbo wọn wọ́n ń jó wọ́n ń já báàgì gbà ní àwọn ní Gani kó mọ́ra that is why tẹ́ ẹ lè fi wọn kán dúró wọ́n wá kóró kalẹ̀ lọ wọ́n á kó sọ́wọ́ wọn máa ṣe káwọn yẹn lè mọ̀. Good news that Sunday Igboho has recruited make them know that another movie has come out kán lọ wo màá send ẹ̀ káàkiri kán lọ wo pé Sunday Igboho ti ṣe bẹ́bẹ́ ẹ máa tó kúkútú ẹ máa wí bẹ́ẹ̀ kiri ó jura wọn lọ Sunday Igboho ń rí ṣe ẹ̀yin ò rí nǹkan kan ṣe ẹ̀ rí nǹkan kan ṣe àfagbádá wẹ́ẹ̀tì àti igi òrò gbígbé dání káàkiri bàbá wa Onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá we know that you are humble sir ẹ̀yin kọ́ lẹ́nu ẹ̀ra yín kábíyèsí and say this to all the genuine kábíyèsí in Yorùbá land ara tó ní ká máa sọ nìyẹn to all the kábíyèsí genuine all the genuine kábíyèsí in Yorùbá land tí Gani bá nawọ́ sí yín tẹ́ bá tún gbọ́wọ́ ẹ̀ ń ṣe orí àpèrè tẹ́ jókòó sí ẹ̀dẹ̀ ń ṣe gbogbo ilẹ̀ kó tu ojire inú Odùduwà gan olè dùn sí yín oyè tó wà lórí ẹ̀ ẹ̀yin gbogbo yín lẹ́mọ̀ pé oyè ẹrú ni oyè oníbodè oyè aṣọ́nà ẹ má jọ kàrámọ̀ ẹ̀ wọ́n tó bá ti lè wà níwájú yín tó bá ti nà tán kó dọ̀bálẹ̀ pẹ̀lú agbádá wèrè tó ń wọ̀ kiri ẹgbẹ́ ìfọ̀tí gbogbo èyí tẹ̀lé ń tẹ̀lé àwọn ọba wa kiri ìwọ ni pa kábíyèsí all the security àwọn kábíyèsí wa tẹ́ ẹ bá wà níbẹ̀ tí Gani bá nawọ́ sáwọn ọba wa tẹ́ ẹ lè gbá Gani lójú látẹ̀yìn wá ìṣẹ̀lẹ̀ Yorùbá máa bínú sí yín o ìṣẹ̀lẹ̀ Yorùbá á bínú sí yín bàbá wa Onírìṣà thou shall not allow Gani to bọ̀ ẹ́ lọ́wọ́ again kì í ṣe Yorùbá kì í ṣọmọ òtún fẹ̀ ó ìran bàbá ẹsẹ̀ náà bìnrin wọlé bàbá ẹ̀ jalè lókè ọ̀yá náà lé wá sí èyí tí ọmọ sọ fún yín pé kò sí ẹni tó lọ́mọ ogun tóun ní ilẹ̀ Yorùbá irọ́ ló ń pa o mo lórí ọ̀fẹ́ láti pe àwọn tó jẹ́ authentic OPC ní àná wọ́n ní wọn bí dákó tó pé àlọ́gà OPC mọ́ tí Gani bá náwó sí ní kábíyèsí tẹ́ bá gbà á mo mọ̀ pé ọ́ bó you are the number one citizen of the Yorùbá land ẹni kan gbé 40 fún látẹ̀yìn tí wọn bá lè ṣe wá employ mi sàmì nígbà sálárì ìjọ tó bá wá sọ́dọ̀ yìí tó bá náwó máa lu bí ìbàrà ojú yìí máa lu bolẹ̀ máa lu Gani bolẹ̀ mi ẹjẹ́ àmọ́ fẹ́mi ló jẹ kí n wà pé Gani ń bọ̀ lé ní máa tún tètè dé láti Èkìtì máa tètè dé máa lu lálùbọ̀lẹ̀ ẹni ọ̀pọ̀ tó bá fẹ́ gbà Gani ẹ ṣáà pè mí kílẹ̀ ń gbà wèrè lálejò fún ẹni tó fẹ́ tún ìlú mọ́ yín lórí ẹni tó fẹ́ sọ̀rọ̀ ìdí òòṣà mọ́ yín lọ́wọ́ bàbá tẹ́ bá ṣọdún ọlọ́jọ́ tẹ́ bá pé Gani àwa máa lù lálùbọ̀lẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ni akọ́gbígbó you're welcome ọ̀gá rẹ̀ ti tún ṣe bẹ́bẹ́ o di irú ẹkùn òkèlẹ́wà tuẹ́rẹ̀ Ìgbòho ṣe bẹ́bẹ́ irú ẹkùn ṣe bẹ́bẹ́ lọ́wọ́ ojú ti ọ̀tá ojú ti Mrs. Gani di ààrẹ Aríkúyẹrí of Ọ̀yọ́ land di ààrẹ tó sáré ju ehoro lọ tó sáré bí rélùwé ó sáré ju rélùwé lọ ọlọ́pàá òro ẹni ọba tó bá ti lè déwájú ẹ̀ tí ò lè nà tẹ́ pẹ̀lú aṣọ wáìtì ẹ̀
ẹ fi gbá fíríkìkì síta ọmọ kọmọ ni kì í ṣara wa ló fi ń tẹ̀lé Yorùbá báṣubàṣu ṣe gbọ́ mi mo kí gbogbo Yorùbá pé ẹ kú oríire o a kú oríire a ti rí solution èrè ìdí tàbí ní kí gbogbo akájọ sọwọ́ papọ̀ pẹ̀lú ìrù ẹkùn nìyẹn ìrù ẹkùn belong to all the authentic and genuine Yorùbás eléyìí tẹ́lẹ̀ ń kárí nímọ̀ sí pé Sunday Igboho fẹ́ pẹ́pẹ́ kan àwọn ẹgbẹ́ tó ti bá lè fẹ́ pa wọ́n nu wọn kò yé wọn ni Àgbẹ̀kọ̀yà ń bẹ lẹ́yìn ìrù ẹkùn àwọn ọ̀tá ń bẹ lẹ́yìn ìrù ẹkùn àwọn fìjìláńtì ń bẹ lẹ́yìn ìrù ẹkùn àwọn ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ gidi OPC bàbá fẹ́ẹ́ fàṣẹun ó ń bẹ lẹ́yìn ìrù ẹkùn OPC New Era ó ń bẹ lẹ́yìn ìrù ẹkùn OPC Revolt ó ń bẹ lẹ́yìn ìrù ẹkùn àwọn ojúlówó ọmọ Yorùbá àwọn ọ̀dàlẹ̀ People's Confusion nìkan la àgbà láàyè leading by Gani Mrs Gani Ige Abiodun Adamu táyẹ̀dẹ̀ ń dàmú lọ́wọ́ ìrù ẹkùn délé òróró sùnmọ́ o a ní ìrù ẹkùn ti dín nàìjẹ́ mọ́ wèrè ó mọ̀ pé bí Sunday Igboho ṣe ṣe ẹgbọ́n náà ó yẹ kó lára ìgbà tí Sunday Igboho sí ń lé ọmọ Yorùbá ń pariwo káàkiri ni pati ló ń jẹ kiri lọ́lọ́rin I buy more than 24 acres of land lé létí òkun ṣé ìyẹn náà ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò máa ṣe lára owó tó ń gbà lọ́wọ́ àwọn dèdè ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó òun fi kó property ìjọ tètè òkú ara ẹ̀ àwọn tó tẹ̀lé lẹ́yìn nígbà tó wọ́n mọ̀ orúkọ ara ẹ̀ ló fi kọ́ ló fi ralẹ̀ the 50 Ààrẹ Ọ̀nà Kakanfò níbi tó ti wá burú dé kò fi orúkọ ẹgbẹ́ ọ̀dàlẹ̀ People's Congress kò fi ra ẹ̀ ní soríire gbogbo yín. kìnìún yọ sẹ́ranko jìnnìjìnnì mẹ́ranko kìnìún yọ sẹ́ranko jìnnìjìnnì mẹ́ranko Ìgbòho yọ sí Gani Adams ló bá ń sálùgbò ó jura wọn lọ bàbá ni fádà fọmọ bàbá yín ni Sunday Igboho jẹ ẹni bẹ́ẹ̀ ṣe ń tú síta ẹni kọ́mọ ọkọ̀ ó dá yín lóhùn ọ̀kan lọ́mọ of Yorùbá land the àrẹ̀mọ of kábíyèsí all the kábíyèsí of Yorùbá land ẹni kó dá yín lóhùn because ó ní nǹkan ṣe ní títẹ̀ yín ò ní jẹ́ kí ilé bàbá òun ó wó ó wá rí yín pé ẹ fẹ́ wọlé bàbá òun ní òfin dá sí yín he have focus and he have mission congratulations to all the Yorùbá land congratulations to ASP Adegoke Amos congratulations to all the Ìrù Ẹkùn team àtàwátà lọ congratulations to us congratulations to High Chief congratulations to High Chief ọ̀kan lọ́mọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìjayà fún gbogbo ẹgbẹ́kẹgbẹ́ APA nílẹ̀ o lọ́la bàbá wa lókè alẹ́ ní kò má ṣe tiẹ̀ ọmọ Adéyẹmọ òfò lomi ẹ̀fọ́ ṣe òfò lóní tọ̀hún á ṣe tó bá gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n God bless all of you congratulations again adẹ̀kí obìnrin àtọmọ ọdún méjì tí Ọlọ́run tọwọ́ Sunday Igboho gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí pé ẹ kú oríire o akéèdélé wọn náà pé ẹ kú oríire o àbúrò oníṣẹ̀lẹ̀ sí wa o Yorùbá Ọlọ́run yóò gbà fún wa àjàgùn àjàyè láṣẹ Olódùmarè Ọlọ́run ò ní fi kópa Sunday Igboho fún wa o ìmọ̀ àwọn ọ̀tá ò ní ṣe lórí ẹ̀ yóò máa ṣẹ́gun ọ̀tá yóò máa rẹ́ yóò dì bẹ́ẹ̀ ni ogun tí àwọn Gani bá gbé lórí ọmọ Adéyẹmọ wọn máa fi ṣera wọn ni láṣẹ Olódùmarè ẹ bá mi pàtẹ́wọ́ fún Sunday Igboho ká tó máa lọ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho bàbá wa Onírìṣà ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho 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 ẹ pàtẹ́wọ́ fún Ìrù Ẹkùn ẹ pàtẹ́wọ́ fún Ìrù Ẹkùn ọ̀pọ̀lọpọ̀ nínú wa mọ̀ pé Ìrù Ẹkùn yẹn ló jáde síta tí ó fún Gani lẹ́jẹ̀ ríru tí ò jẹ́ kí Gani ó ní ìfọ̀kànbalẹ̀ òun ló jẹ́ ká máa jáde síta bígbà tí omi bá wọnú ilé ìjà lọ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho 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 ẹ bá mi pàtẹ́wọ́ yẹ dáadáa thank you màmá mi Ọmọ́táyọ̀ àtò wojú ẹ òbí ṣẹ̀san ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ bá mi pàtẹ́wọ́ yẹ dáadáa ká tó máa lọ ẹ pàtẹ́wọ́ fún Ìrù Ẹkùn òtún wọn ká níbi tán gbé dáná lọ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ìjayà fún Gani ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ìjayà fún ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀dàlẹ̀ People's Congress ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ìfọ́rí fún gbogbo àwọn ọmọ Gani ẹ pàtẹ́wọ́ fún Ìrù Ẹkùn ẹ pàtẹ́wọ́ fún Ìrù Ẹkùn ó bá wọn níwájú tó ká wọn mọ́nà tó gbá wọn sẹ́gbẹ̀ẹ́ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho ire àti àánú yóò máa tẹ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo ànírà burú nílẹ̀ Yorùbá mọ́ níbi tó gun bá kù sí Ọlọ́run bá mi yóò bá wa ṣe kí wọn bá ti ń sọ pẹ́pẹ́pẹ́ tọ́lọ́run bá mi bá fẹ́ràn yẹn lọ́wọ́ kò ní sọ̀kalẹ̀ ènìyàn náà ló máa rán. Let us believe that God sent Sunday Igboho to the Yoruba people. Let us embrace him. Let us join hands together to support Ìrù Ẹkùn, to join Ìrù Ẹkùn. If you are a youth, you refuse to do something for your father's land, it means that the spirit of Gani Adam over nínú yín. I know you are not a fool and you are not a bastard. You are not a betrayer like Gani, Chief Mrs. Gani, Ààrẹ Adams. I know you are a genuine ojúlówó ọmọkọ Yorùbá. Let us join hands together and support Sunday Igboho. Let us join hands together and defend our father's land. A good weekend.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.